Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní, ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025. Àkòrí: ìfẹ́ aláìnídìí ti Ọlọ́run. Ìwé orin 4, 7, 1. Oore ọ̀fẹ́ bó ti dùn tó. Ẹ̀kọ́ àkọ́sórí. Mo wí fún yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà. Ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 10. Bíbélì kíkà. Ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 11 títí dé ẹsẹ̀ 20. Ó sì wí pé ọkùnrin kan ní ọmọ méjì. Èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé, bàbá, fún mi ní ìní tí ó kàn mí. Ó sì pín ohun ìní rẹ̀ fún un. Kò sì tó ọjọ́ mélòó kan lẹ́yìn náà, èyí àbúrò kó ohun gbogbo tí ó ní jọ, ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n lọ sí ilẹ̀ òkèèrè. Níbẹ̀ ni ó gbé fi ìwà wọ̀bìà ná ohun ìní rẹ̀ ní ìnákúnàá. Nígbà tí ó sì bà gbogbo rẹ̀ jẹ́ tán, ìyàn ńlá wá mú ní ilẹ̀ náà, ó sì bẹ̀rẹ̀ sí di aláìní. Ó sì fi ara rẹ̀ ṣọ̀fà fún ọ̀kan lára àwọn ọmọ ìlú náà. Òun sì rán an lọ sí oko rẹ̀ láti tọ́jú ẹlẹ́dẹ̀. Ayọ̀ ni ìbá fi jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ní àjẹyó, ṣùgbọ́n ẹnikẹ́ni kò sì fún un. Ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀, ó ní, mélòó mélòó àwọn alágbàṣe bàbá mi ni ó ní oúnjẹ àjẹyó àti àjẹtì, èmi sì ń kú fún ebi níhìn-ín. Èmi ó dìde, èmi ó sì tọ̀ bàbá mi lọ. Èmi ó wí fún bàbá mi pé, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀. Èmi kò sì yẹ ní ẹni tí a bá pè ní ọmọ rẹ̀ mọ́. Fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ̀. Ó sì dìde, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó wà ní òkèèrè, bàbá rẹ̀ rí, àánú ṣe é, ó sì súré, ó rọ̀ mọ́ ọn ní ọrùn, ó sì fi ẹnu kò ó ní ẹnu. Ẹ̀kọ́. Òwe Jésù nípa ọmọ onínàkúnàá ṣe àfihàn ìdáríjì àti ìfẹ́ aláìnídìí tí Ọlọ́run ní sí wa. Ọmọkùnrin náà kúrò lọ́dọ̀ bàbá onífẹ̀ẹ́, ó sì lọ sọ́dọ̀ àwọn tí kò bìkítà fún ìgbé ayé rẹ̀. Síbẹ̀, kò pẹ́ tí ọmọkùnrin náà fi dojúkọ òtítọ́. Ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 16 fi hàn pé ó ṣòfò gbogbo ohun tí ó ní, ó sì di òtòṣì, débi pé òun ìbá fi tayọ̀tayọ̀ máa jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀. Lọ́nà tí ó bani lẹ́rù, bí ó tilẹ̀ jẹ́ pé ó gbà pé òun ń gòkè lọ, ṣùgbọ́n ó rí ara rẹ̀ lọ́nà tí kò bójúmu. Láti ipò ọlá, ó bá ara rẹ̀ ní ipò òtòṣì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀ṣẹ̀ ṣe rí. Ìbẹ̀rẹ̀ rẹ̀ á máa dùn, ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ìparun ni. Ẹ̀ṣẹ̀ lóró, ikú sì ni èrè rẹ̀. Nígbà tí ọmọ onínàkúnàá yí padà sí ọ̀dọ̀ bàbá rẹ̀, ohun tí bàbá yìí ṣe àfihàn ọkàn Ọlọ́run sí àwọn ẹlẹ́ṣẹ̀. Ní gbígbà àwọn tí ó padà sí ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́, a pè wá láti ṣe àfihàn ìfẹ́ àti ìdáríjì yìí sí àwọn ẹlòmíràn. Ìfẹ́ tí Ọlọ́run ní sí wa kò dá lórí yíyẹ wa, bí kò ṣe lórí ìwà rẹ̀. Ọlọ́run dáríjì, ó sì ń gba àwọn tí ó padà sí ọ̀dọ̀ rẹ̀. Èyí ń ṣe àfihàn àánú àti oore ọ̀fẹ́ rẹ̀. Ẹ̀kọ́ àmúrelé. Ìfẹ́ àti ìdáríjì Ọlọ́run kò ní ààlà, ó sì wà fún gbogbo ènìyàn. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti lè fi ìfẹ́ àìlópin àti ìdáríjì rẹ hàn sí àwọn ẹlòmíràn. Olúwa, jẹ́ kí ẹ̀mí rẹ ṣe amọ̀nà mi ní fífi ìkáàánú àti àánú hàn sí àwọn tí ó wà ní àyíká mi, ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.